Mọ́gàjí Gbóyèga Adéjùmọ̀, ta ni Aólẹ̀? Kí ni ẹ̀ṣẹ̀ tá a ṣe Aólẹ̀? Kí gangan torí mo aró fẹ́ kẹ́ ẹ gangan mú ìtàn ọmọ wá. apèpèjà Kí ló ṣẹlẹ̀ gan-an? ní tó ṣẹlẹ̀ ọ̀mọ̀lé nígbà bàbá wa àjàgbó mògún létí ọmọ ẹlẹ́yin yìnbọn dẹ alẹ́ elémele tó fi ọ̀rọ̀ Kakanfò sọlẹ̀ báyìí kòkòrò gángan mọ́dé wèrè ilé obẹ wọn bí ìyá mi ò mọ́kòógun jà wọ́n mọ́kòógun jáfẹ́ o torí Aláàfin ní protect Ọọ̀ni a sì gbọ́dọ̀ kógun jáfẹ́ ṣùgbọ́n bí Apòmù ṣe wá di ibi tí ó wá jẹ́ sẹ́ńtà ibi tí wọ́n ti ń ṣòwò ẹrú lẹ̀ Yorùbá ní ìwáyé mi mò ń bọ̀ mẹ́ o. Ìkẹta o ò gbọ́dọ̀ gbé Ọ̀yọ́ pẹ̀lú mi torí àgbò méjì ò gbọ́dọ̀ mú mi ń kótó ntí Aláàfin Àjàgbó tó sọnù. Ṣùgbọ́n Aólẹ̀ ó wá jẹ́ ọmọ kan tó le bàbá rẹ̀ tó bí wọ́n ní ayé Abíọ́dún ń la rówó jayé ayé Abíọ́dún la rọ́nà gbégbá ayé Arógangan ní nǹkan lé Abíọ́dún tètè padà wá o. Aláàfin Abíọ́dún ló fi òpin pátápátá sí ká máa ṣòwò ẹrú ńlẹ̀ Yorùbá abọ́ ọ̀pọ̀ mi. Aláàfin Abíọ́dún ló pàṣẹ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wípé wọn gbọ́dọ̀ ṣòwò ẹrú mọ́ ṣùgbọ́n ibì kan bẹ tí ó fi jẹ́ pé ibẹ̀ ní sẹ́ńtà òwò ẹrú Àpòmù là á pè under Afẹ́sì lọ Àpòmù wà ibẹ̀ wàhálà Aólẹ̀ ti wá lọ ṣòwò ẹrú oníbàálẹ̀ Àpòmù wá mú un bí bàbá rẹ ló ní kí wọ́n mọ́ ṣòwò ẹrú mọ́ àbí èyí ṣe bàbá rẹ ní emperor ni lọ́dọ̀ kan ṣá ó fún Aólẹ̀ ìkìlọ̀ nígbà tí ẹ̀ gbọ́ ni pé ó ní kí wọ́n fún lẹ́gba díẹ̀ bí Aólẹ̀ ṣàṣe dúró nù bó sì ṣe pé òun ló ti bàbá rẹ̀ lọ́pọ̀pọ̀n o tó fi di pé Aláàfin Abíọ́dún wọ́n wàjà wọ́n ṣe sin bàbá Adébárà tán báyìí wọ́n sì Adébárà báyìí tí Aólẹ̀ di Aláàfin ló sọ fún Kakanfò Àkànjá ó lọ rè gbé orí Alápòmù wá sọ́dọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wọn lára Ìbàdàn ṣòro bá Ṣéńgélé lọ́ọ̀tún Ṣéńgélé lósì ará Ìbàdàn ṣòro mú Ṣéńgélé lọ́ọ̀tún nítorí pé evidence wà ìwé tí wọ́n kọ sí abala ìwé tó kọ sí ojú tí wọ́n kọ sí ní tí wọ́n kọ síbẹ̀ gangan màá fi ránṣẹ́ sí ọ táwọn èèyàn wá ń bá wọn sọ pé kí ni Mọ́gàjí ń sọ fi hàn wọ́n. Alápòmù ó ta bíọ́bíọ́ ó sáré lọ́rọ̀ bá Ọọ̀ni ọbẹ̀ yín mú wa wọ́n ń bọ̀ wá pa mí Ọọ̀ni ránṣẹ́ sí Àwùjalẹ̀ ó wà nú ìwé ni o mi ò sọ pé lásán o ó ní mo fi kọ́kọ́ kọrin pé ará Ìbàdàn ṣòro mú Ṣéńgélé lọ́ọ̀tún Ṣéńgélé lósì Àwùjalẹ̀ ní ọwọ́ apá àwọn ọ̀ka wọ́n gbé orí Alápòmù wọ́n gbé wá bá Aláàfin tó Ráfọ̀njá bàbá rẹ̀ ní jẹ́ Ládérin kì í ṣe bàbá rẹ̀ o bàbá tiẹ̀ gan Pààsìn ní jẹ́ kó tí wàá di pé ó wá kọ́ sọ́wọ́ Olúgbìn gangan ní Ìlọrin ṣùgbọ́n tó dá Ìlọrin lẹ̀ la máa ń pè ní Òjó oníṣekúṣe gbogbo wọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n Òjó oníṣekúṣe kí Òjó míì tó wá débẹ̀ sórí Ìlọrin tá à ń pè ó níbi tí wọ́n ti máa ń ṣe nǹkan ìjà ọ̀bẹ àdá gbogbo ẹ̀ fún Aláàfin irin ní mo parí orúkọ àwọn ìlú yẹn Ìlọrin was one of them
Ara díẹ̀ tí Àfọ̀njá fi fìlọrin ṣe lé nìyẹn. Ibi tí ara Aálẹ̀ ò balẹ̀ dé ni pé ó rí i pé agbára Àfọ̀njá ń pọ̀ sí i. Ó sì rí i pé àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n ń bẹ lẹ́yìn Àfọ̀njá. Àfọ̀njá náà òun náà ń ṣe bíi pé agbára náà ń gùn ún díẹ̀díẹ̀, ọmọ ọba sì tún ni. Ó sì wà nínú àkọọ́lẹ̀ náà pé ọmọ ọba gan ò yẹ ó jẹ kàkàǹfò. Wọ́n ń fọmọ Ọ̀yọ́ jẹ kàkàǹfò. Lọ́rọ̀ kan ṣá ni Àólẹ̀ bá tún wò pé kí mo lè ṣe o, ọmọkùnrin yìí ọ̀rọ̀ rẹ̀ fẹ́ le jù fún mi. Ló bá tún ní kó lọ sí Ìwéré Ilé. Ló bá rán òun àti Baṣọ̀run. Tóyè jẹ baálẹ̀ Ògbómọ̀ṣọ́ ńgbà náà, òun ni ọ̀tún Àfọ̀njá. Ọ̀pẹ̀lẹ̀ lọ́jọ́ ọmọ Ìwéré Ilé, òun ni òsì. Ṣùgbọ́n Ọ̀yọ́ lọ̀pẹ̀lẹ̀ ń gbé. Aṣáájú tí mú wọn lọ, òun l'Aláàfin sọ fún pé Ìwéré Ilé ni ó mú wọn lọ. Àwọn gan mọ̀. Aláàfin kàn ní ẹnìkan wà tí wọ́n fẹ́ máa ṣàìdá sí mi. Baálẹ̀ kan bẹ́ẹ̀ níbì kan, ẹ lọ yanjú ẹ̀ fún mi. Bí aṣáájú ṣe mú wọn débẹ̀ tán ni wọ́n tó mọ̀ pé Ìwéré Ilé. Àjàgbómùgún létí sì ti sọ pé wọn ò gbọ́dọ̀ ṣígun, kò sí kàkàǹfò kankan tó gbọ́dọ̀ ṣígun wọ Ìwéré Ilé. Ọba ránṣẹ́ olódò Ọbàkún. Wọ́n ti á dé Ìwéré Ilé báyìí. L'Àfọ̀njá ní orí mi ò, kí l'Àólẹ̀ fẹ́ ṣe yìí? Ó fẹ́ kó mi sí yọ́ọ́yọ́. Ìkíní, ẹ wo ohun tó ṣẹlẹ̀ l'Ápòmù. Eléyìí ó tún wá rán mi wá sí Ìwéré Ilé. Ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí yí fún Àólẹ̀ nù, tí inú wá bí Àfọ̀njá. Nígbà Àfọ̀njá wá wò pé bàbá kékeré ó fẹ́ pa mí, n tó sọ gangan nù. Nígbà wọ́n dé Ìwéré Ilé, aṣojú ni wọ́n ní kí ó mú wọn. Àólẹ̀ sọ fáṣojú, wọ́n sọ fún wọn pé Ìwéré Ilé ni o. Nígbà ó bá débẹ̀ ni ó wá sọ fún wọn pé baálẹ̀ Ìwéré Ilé ni ẹ lọ rè gbórí rẹ̀ wá o. Bí wọ́n ṣe á dé Ìwéré Ilé, Baṣọ̀run ló kọ́ fura pé ńbo la wà yìí. Kàkàǹfò náà wò, aṣáájú bá ní Ìwéré Ilé. Àfọ̀njá ní abájọ, wọ́n rán mi lọ Àpòmù, mo dé, wọ́n tún ní máa gbéra Ìwéré Ilé. Ewu ni bàbá yìí fẹ́ ṣe fún mi o. Lọ́nà bá kú sọ pé Aláàfin ó tó gẹ́. Alùbàtà ìdárin o, ní tí mo ṣe yìí, n ò lè wá jẹ́ kí èpè tí bàbá wa Àjàgbó fílẹ̀ kó wá ṣẹ mọ́ mi lórí. Ṣùgbọ́n Àólẹ̀ náà dù ú. Baṣọ̀run padà wá bá àwọn ìjòyè, bá àwọn ògbóni náà bá sọ̀rọ̀. Ó túbá. Kàkà kó túbá, inú líle Àólẹ̀ pọ̀. Nígbà ó wá wò débì kan, ó wá wò pé kàkà kí gbogbo òkú dàrú, Àfọ̀njá ti á lérí pé òun fẹ́ kógun wọ̀yọ́. Ló wá wò pé ọ̀dà, òun ó ṣe bí ọkùnrin, ṣùgbọ́n kóun tó lọ o, òun ó fi èpè lẹ̀ fún ilẹ̀ Yorùbá. Torí ẹ ń rán èèyàn lọ Àpòmù, tí ń rán èèyàn lọ Ìwéré Ilé, tí ń rán èèyàn lọ sí Àwùjalẹ̀, tápá rẹ̀ ò ká. Gbogbo ibi tí gbogbo ilẹ̀ Yorùbá wà náà ni ó ti fi èpè ń bá wa jà, torí ó wò pé gbogbo Yorùbá ti kẹ̀yìn sóhun. Òun ló fi wá ṣẹ́ èpè tó ṣẹ́ wọn. Àwọn nǹkan kan wà tí wọn ò gbà mí láyè láti sọ, torí iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe lọ́wọ́ láti rẹ́ èpè yẹn. Àwọn ọmọ kan tó jọmọ gidi Ọ̀yọ́, surveyor wà nínú wọn, lọ́ọ̀yà wà nínú wọn, tí wọ́n ń ṣiṣẹ́ pé àwọn ibì kan ní Ọ̀yọ́ Ilé wọ́n lọ mú àwọn nǹkan kan jáde kúrò ńbẹ̀. Secretly, mo tiẹ̀ lè fi àwọn
instructions mélòó kan hàn ẹ́ pé ká fi ṣe. Kakanfò sì ń ṣe iṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́. Ohun tí mo fi wí náà kẹ́nìkan lòun fẹ́ jẹ Kakanfò níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Tí ọba fẹ́ lọ pẹ̀bí ní ìsìn, ṣé ìwọ mọ tí wọ́n ń ṣe pẹ̀lú ọba ní pẹ̀bí? Ìwọ fẹ́ jẹ Kakanfò tó sì jẹ́ pé Kakanfò kan péré là ń jẹ ńlẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn kan péré wọ́n mọ tí wọ́n ń ṣe ní pẹ̀bí. Kí lẹ fẹ́ lọ ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ jẹ Kakanfò tó ń bẹ́lẹ̀ ti fẹ́ mọ ní tí wọ́n ń ṣe ní pẹ̀bí. Ṣùgbọ́n ìpè tí Aólẹ̀ wá ṣe yìí ṣe bí ọ̀pọ̀ ń wò pé kò yẹ képe ju Ọ̀yọ́ lọ. Tí mò ń sọ náà nu ọ̀dà agbára Aólẹ̀ ó dápò mọ́ àbí ọ̀dàpò mọ́ ọmọ bí Ọ̀yọ́ ilé wà lẹ́gbẹ̀ẹ́ river Niger òun wọ́n ti ránṣẹ́ wá gbé orí Alápòmù. Wọ́n máa ń sọ pé agbára Ọ̀yọ́ nìkan. Mo ní Àwùjalẹ̀ dá sí ọ̀rọ̀ kọ̀ bá mú. Àwọn tó dá sí pọ̀, gbogbo ibi Ọ̀yọ́ wà ni wọ́n ti dá sí. Ibi Ọ̀yọ́ empire wà títí déédé Bọ̀gú, déédé Nupe, déédé Ìlọrin, déédé Alàdà ní Ghana, déédé Àjàṣẹ́ ní Benin Republic. Lọ́wọ́ ní kó gbọ́dọ̀ kọjá Ọ̀yọ́. Ibi agbára Aláàfin dé ni gbogbo ọbẹ̀ ló ṣe èpè. Ọ̀hún amọ̀rú èpè tó ṣẹ́ Ọ̀fà ni o. Wọ́n ta Ọ̀fà sórígun mẹ́rẹ̀ẹ̀rin ni pé gbogbo ibi tí Ọ̀fà yìí bá lọ ọ̀hún amọ̀ tó tún wá ṣe. Ó wá mú Tangaran. Kí mo ló ṣe? Tangaran. Ó wá fọ́ mọ́lẹ̀. Ó ní béèyàn bá fọ́ igbá ó ló sì ṣe é tó pọ̀ kí wọ́n lẹ̀. Ó ní gbọ́dọ̀ ẹ bá fọ́ Tangaran báyìí ẹ máa ṣàtítí kò lè sí ní tẹ́ fi mú mọ́ra mọ́. Ó ní kọ́rọ̀ òun kó má ṣe é tó pọ̀ mọ́. Ó ní kéèké mọ ìjà títí láì tó ṣe nù. Àwọn ó sì rè é. A sì rè é. A rè é. Lọ́dún wo? Ṣé báwa tẹ̀ ń bú náà rè é lọ́wọ́ ọmọ ọba ọ̀nà oníbodè àbúrò mi tó dáa Alákùlẹ́yìn Dàpọ̀. Mo kàn déédéé rí tí wọ́n tàgì èmi sì lọ sórí social media kí mo fẹ́ lọ́wọ́ fi bẹ̀ ṣe. Tí n bá ti fẹ́ ṣe ní tí mo fẹ́ ṣe èmi padà mọ́ n bá ti bọ́ gbẹ́ mi ní tẹ́ lóhùn kò kàn mí. Àwa ti kọjá gbogbo báwọn. Sáwọn ọmọ kan tí wọ́n kọ́ àwọn tí ò lẹ́kọ̀ọ́ tí ò nímọ̀ tí ò lóye níwọ̀n àmọ́ bá ta kàngbọ̀n máa wá from my height níbi mo dé. Àwa máa ní mo fẹ́ mọ́ ló bá táàgì mi àbí kankan mo ní wa. Ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ́ ọ̀nà oníbodè ló láàfin kí ló ń pè mí fún? Ó ní kí n wá wo bí ògo mi tàn ní ògo mi Ọlọ́run ló lògo. Nígbà tí ṣe tọmọ tí ì bá ṣe Captain P2 Ọlásùpọ̀ àbúrò mi èmi máa grant interview báwo ṣùgbọ́n mo fẹ́ jẹ́ káàbúrò mi ó grow. Ní tí wọ́n ń ṣe nu kí Yorùbá náà sì gbọ́ díẹ̀ nínú nǹkan táwa náà ń ṣe ká fi yé wọn ká fi lé àwọn ọmọ lọ́wọ́. Àmọ́jọ́ tọ́lọ́jọ́ òde ìbá àwọn kan wọ́n fi lé a lọ káwọn náà sì fi lé àwọn èèyàn lọ́wọ́. À ń ṣiṣẹ́ lórí rẹ̀ pé ká rè á sì rere lágbára Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn gan jù àwọn lẹ̀ ń bú jù. Táwọn sì ń bú wọn báyìí máa sì máa rẹ́rìn. Àwọn tí a sì ń gbéga kọ̀tán ẹ mọ̀ bú ibà. Èmi ò tí ì rẹ́ni tí ń ṣiṣẹ́ láì gba kọ́bọ̀ tí sì ná gbogbo nǹkan tó ní fi ń jìn kí ilẹ̀ Yorùbá tó Gani Adams òun ni wọ́n sì ń bú. Òun náà ń bú jù òun sì ń forí dàgbà gbogbo ẹ̀ jù. Bí Yorùbá ṣe rí nù.